Kí a tó ka àkáǹtì abẹ́tẹ̀ pẹ̀lú ọ̀pọ̀ sọ́kùnrin, a máa ṣe àfihàn àwọn bàbá tó jẹ́ yíyọ́ lórí ẹsẹ̀ wò tí kì í tẹ́lẹ̀ lórí ìjẹ̀ka ní sùúrù jẹ. So a máa ṣe àfihàn wọn kó tó di pé àtẹ̀síwájú. Ẹni àkọ́kọ́ ti ìfẹ́ òtítọ́ sábó, àwọn náà ni Mr. Fatai Aremu, ìjọba náà pàtó fún wọn. Àpáta Ìrẹ́pọ̀ ti Ìta Oṣù, àwọn ni Mr. Emmy Ọlátúndé. Ti iléeṣẹ́ àránṣe Olúwa Ìlógbò, àwọn ni Pastor S.A. Ògúntóyìnbó. New Life Ọbántòkò, àwọn ni Mr. Ọládipúpọ̀ S. Àfihàn ààrẹ iléeṣẹ́ ìfẹ́gbéwaró Òkè Àbẹ̀tú, àwọn ni Mr. Àrò Káyọ̀dé. Alájọṣẹ́kù àfihàn ààrẹ The Trusted Òkè Àrẹ́gbá, àwọn ni Mr. Adébíyì Olúṣèṣí. Alájọṣẹ́kù ààrẹ ti iléeṣẹ́ Ọpẹ́yẹmí Ọlọ́runṣògo, àwọn ni Chief Mrs. Adéjùgbà. Alájọṣẹ́kù Olúwa Àgọ́kù, àwọn ni Alhaji Chief Akíngbadé. Máa ṣe àfihàn ìfẹ́sowọ́pọ̀ Ọláolúwa Òkè Ṣòkòrì. Ẹ jẹ́ bá mi pàtẹ́wọ́ fún mi. Ní báyìí máa ṣe àfihàn bàbá wa tó jẹ́ elders láti Ẹ̀gbá leaders. Abẹ́òkúta branch 2 ní àná, àwọn ni bàbá wa Evangelist Philip Babátúndé. Bákan náà máa ṣe àfihàn àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa tó wà ní àárín wa láti iléeṣẹ́ CFA, àwọn ni Mr. Olúyẹmí Ògúndíyàn, káwọn ìpàtọ́ fún wọn. Bákan náà láti iléeṣẹ́ Oscoboots àìpàtọ́ fún wọn. Láti iléeṣẹ́ Abẹ́òkúta Central tí ó jẹ́ kan lára ògùndá náà, ìjọba ìpàdé fún. Ní báyìí máa ṣe àfihàn ọ̀gáàmì náà láti iléeṣẹ́ Oscoboots ọlọ́ṣẹ̀dá ọmọ aláìpẹ́ ìlú. Àwọn ni Mrs. K.F. Àgbékalẹ̀, ìjọba ìpàdé fún. Ẹ jọ̀wọ́ mo òbí tí orúkọ máa bá ẹ. Pírẹ́sẹ̀ntì ààrẹ Olúborí ìsàlẹ̀ adé, àwọn ni bàbá wa tó sílẹ̀ Àbáyọ̀mí ẹgbẹ́ pàtàkì. Alájọṣẹ́kù bákan náà máa ṣe àfihàn ààrẹ iléeṣẹ́ ìfẹ́lẹ́rẹ́ oníkókò Dr. Emmy Ògúndádé ẹgbẹ́ pàtàkì. Ààrẹ náà kò fún mi náà kò wọ́n sí ẹ̀sìn. Alájọṣẹ́kù the income bank interest $140,242.16. Loan interest $512,060. Government seminar $64,800. AGM levy $390,000. Total $3,497,902.16. Expenditure. AGM entertainment $300. The board allowance $798,000. Transport $156,000.
Lawyer retainage 20,000 naira. Union president/board allowance 353,000 naira. Oskopec retreat 220,000 naira. Donation or welfare 130,000 naira. Net surplus 946,963 naira 94 kobo. The proposed appropriation amount ní àṣepé èrè 50 naira. Education fund 94,700. Dividend or investment 350,000 naira. Provision for honorary. The secretary remuneration 10,000 naira. Provision for entertainment 150,000 naira. Provision for laptop 20,000 naira. General reserve 530 naira 94 kobo. Total 946,963 naira 94 kobo. Allah ìṣẹ́jú. Allah branch 2. Àwọn wò yí pé kẹ́nìkan sábà bí a ká gbà àti pé ìjà máa ń gbà wọlé lọ́wọ́ kan náà. Wọ́n ní ká gbà wọlé. Kárí ni dábàá ká gbà tani ẹ̀yìn. Sí ẹ̀dá ìlú ìdábàá láti Ọláolúwa kọ̀ ìsàlẹ̀ àbẹ̀tì. Ọdún náà wọ́n ní Mrs. Láì lówó náà dábàá wọlé. Ẹ̀ẹ́dẹ̀ lè kàn ọkùnrin náà wà ní. Lórí àgbà kí orúkọ yìí. Sọ́fẹ̀lá. Ọ̀rẹ́ láti fi olúwa. Ṣé ìfẹ́ ṣé o? Ọlọ́run ṣe lè láti mọ fún wa o. Wọ́n kéyìn bàbá bàbá àti màmá tẹ̀ wá ní ayá tí mo mẹ́fà ẹ̀. Gbogbo alágbára ti Ayọ̀ká Fínísì náà ní ọmọ bá. Pẹ̀lú ìyọ̀ǹda ààrẹ gbogbo ọmọ ìgbìmọ̀, pàápàá jùlọ the executive secretary of Obuseko Community Foundation Limited. I want to present to us the annual report and audited financial statement of Obuseko Community Foundation Limited for the year ended 31st December 2024. Ẹ ká ṣìwé tó wà lọ́wọ́ wa sí ojú ìwé kejì. Àwọn tábà ní ilé lọ́wọ́ ẹ jẹ́ ká náwó sókè wọ́n á wá mú fún wa níbi tí a bá wà. Tábàwò nígbà ojú ìwé kejì Obuseko Community Foundation Limited. It was exalt at a glance yé ni bí a ṣe dúró sí ní ọdún tí à ń jábọ̀ ẹ̀. Owó tí a ní kó jẹ́ fifteen income àgbà wọlé jẹ́ 82,641,142 naira 27 kobo. Ìgbà tí administrative expenses ó jẹ́ 65,443,798 naira 56 kobo. The net surplus before capital utilization and provision jẹ́ 17,197,143 naira 71 kobo. Ìgbà tí ayọ̀ utilization and provision tó jẹ́ 8,795,026 naira 15 kobo. The net surplus for the year is 8,402,317 naira 56 kobo. Eléyìí ni owó tí a kó jọ dábì ṣòwò capital employed 29,609,707 naira 83 kobo. Non-current 81,431 naira. Reserve 9,859,580 naira 16 kobo. Ìgbà tí owó tí a gbé jẹ́ 7 million lẹ́yìn ìdájọ́ 5,318,376 naira 67 kobo. Ìgbà tí àwọn àpapọ̀ gbé ìjẹ́ 29,609,707 naira 83 kobo. Ìgbà tí arúgbó tábàwọ̀ gbígbé ẹ̀ náà a rí pípẹ́ 33,724. Iléeṣẹ́ yóò jẹ́ gọ́ọ̀mẹ̀ntì kọ̀ọ̀kan ní owó mọ́ àṣà 2024 àmàrí bẹ́ẹ̀. Ìgbà tí wọ́n ń lọ sí tiwa ẹ̀ka ojú ìwé kẹta tó jẹ́ ilé ìwé statement for the year end of 1st December 2024. Yẹ́n ni bí a ṣe pawó àti bí a ṣe náà. Kí a tó kà fún wa ní àpapọ̀ bíbá ẹ̀ka lọ kà fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́. Ẹ jẹ́ ká ṣe ìwá sí ojú ìwé kẹwàá. Ìyẹn ni káwọn bí a ṣe pa owó wọlé àti bí a ṣe náà. Ní ojú ìwé kẹwàá, abáwo ní 17 operating income yẹn ni bí a ṣe pa owó wọlé tí a jábọ̀ fún wa ní ọdún tí ó jẹ́ 2024. Grant from Odua Cooperative Development Properties
a ní 2,980,500 naira. Ìgbà tí owó tá a yí gbà lórí donation eléyìí tí a bá wọlé tó di àkáǹtì wa àjọ ìdí àlọ́kù nínú ìta àkàwọlé ó kù 470,500 naira. Ìgbà tí owó tá a yí lórí registration fee wa jẹ́ 1,201,875 naira. Owó tá a yí lórí seminar 7,550 naira. Ìgbà tí owó tá a yí lórí corporate fee ó jẹ́ 180,500 ní pé àwọn tí wọ́n ti jẹ wá sí ìgbà ìkọ̀ọ̀kan. Owó tá a yí lórí stationery tí a ń tà ní ìwé tí a ń tà a rí 442,020 naira. Nígbà tí owó tá a gbà lórí ASF fees wa tó jẹ́ major source of our income ó jẹ́ 57,028,275 naira. Owó tá a rí gbà lórí bank company tí lọ́wọ́ a rí 109,000 naira gbà ní ibẹ̀. Owó tí a rí lórí bọ́ọ̀sì tí a dáyà yẹn ni àwọn bọ́ọ̀sì ọkọ̀ wa tí a lè rent a rí 1,980,000. The book and all other subsidiary records of Ogun State Cooperative Federation Limited has been audited for the period spanning through 1 January to 31 December 2024 and having been satisfied with the declaration and presentation of the organization's financial data, we hereby express our opinion that the account reflects the true and fair position of the Federation as at 31 December 2024. Happy celebration Ajasa Oluwatosin Chowuke Oluyemi PRCS Headquarter Office of Director of Cooperative Service Ogun State dated 21st May 2025. Alábọ̀wọ́sowọ́pọ̀. Alájẹsẹ́kù wọ́n lè ta àti bíláǹsì fún wa. Ẹ̀yin olóògbé iṣẹ́ máa bẹ̀ lórí àwọn ìṣòro. Wọ́n ní tí àgbàdo tó ń lọ owó fi fóònù lọ́kà fún wa yìí. Ẹ jẹ́ ká lè ní kájà bàbá ìkàwọ́ ìlú tẹ̀lé pé nígbà wo ló ti ní ẹ̀kọ́ pé máàṣì yẹn wà ní wọ́n sì máa gbà wọ́n lákàtà wà fún wa àwa lè máa gbà wọ́n ilé. Ẹni bá lè ní gọ́ọ̀mẹ̀ntì tó sọ̀rọ̀. Ó yà á. Oṣù Ọlálè ìta Ọ̀ṣun Abẹ́òkúta. Mo dábàá pé ká gba àkọsílẹ̀ ìròyìn Bawuas. Orúkọ mi ni ọmọọba Ṣẹ̀san Bánkọ́lé láti Oṣù Ọlálè ìta Ọ̀ṣun Abẹ́òkúta. Mo dábàá pé ká gba àkọsílẹ̀ bó ṣe wọlé bá ṣe nà ẹ wọlé. Ẹ ṣé. Orúkọ tèmi ni Lady Corporator Faslat Bakene láti ẹgbẹ́ Erékò Àjọ mo kéjì àbá náà. Ẹgbẹ́ bàbá wa lọ́wọ́. Orúkọ gbà ọ́ olùwà ṣùgbọ́n tó tọ́jú tó ń bọ̀. Wọ́n ní báyìí wọ́n ní àfẹ́ ní gbogbo ìwà gbogbo àwọn tá a ní kò ní investment grant two. Manage Adéṣẹ́gun Olóṣèlú gbogbo Olóṣèlú ó yá iṣẹ́ tó kàn yín. A máa gbé àwọn bá ẹ̀rọ tó bá ìgbà kan tó àti ẹ̀rọ ẹ̀ṣọ́. Ní owó sí investment wa tí ẹjọ́ tí a bá ti ń gbórúkọ wa kí èèyàn kan máa jáde wá láti máa wá gbà. Àdúrà ni pé tí ọdún tó ń bọ̀ ìlọ́po méjì eléyìí ló máa jẹ́ lórúkọ Jésù. Àkọ́kọ́ ìkẹ́ Olúwa àgọ́ òkú èèyàn kan kó wá tọ́lá ni ẹ máa sáìn ìkẹ́ Olúwa. Ẹ má wọ̀rọ̀. New Dawn Ìrékòwájọ Ìlúgù owó bí tó ń kọ́. Ọlọ́rẹ́ parapọ̀ Òkèjà sí ẹgbẹ́ Limited. Ọlọ́rẹ́ parapọ̀ Ẹ̀sìn Bọ́s. Ọlọ́rẹ́wà ọ̀ Sàlàdẹ̀tù. Ọlọ́rẹ́ parapọ̀. Ọlọ́run ọba sílẹ̀ pàtó. Oṣù Ọlálè ìtọ́ṣù. Oṣù Ọlálè ìtọ́ṣù. Kí àwọn ṣe olúwa ẹni ogun tó máa bọ̀rọ̀ dà. Oṣù Ọlálè ìtọ́ṣù.
ṣẹlẹ̀. Ọ̀pẹ̀yẹmí Ọlọ́run ṣẹlẹ̀ láti ní highest shareholder tí a rí ẹgbẹ́ tó gba 26,000 plus. Ẹ bá mi pàtó fún wọn. Ìfẹ́ Olúwa Ìdíàbà. Ìfẹ́ Olúwa Ìdíàbà. Láti lẹ́yìn ìlú àwọn ọmọ rẹ̀. Níbi tí a gbé dé sí ni yíyan àwọn ọmọ ìgbìmọ̀ fún ọdún tí a wà náà rẹ̀. Ó rí pé orúkọ àwọn tó wà ní pẹ̀tẹ́lẹ̀ àti wọ́n bá fa iṣẹ́ lé lọ́wọ́ wọ́n bá àwọn orúkọ tó wà ní pẹ̀tẹ́lẹ̀ fún àkọsílẹ̀ wọn tó péye. Mrs. Sodipo Aminat láti Ìfẹ́ Olúwa Ìdíàbà TMB Limited. Board member for the year 2025. Alhaji K.A. Shonde, President. Alhaji N.I. Shoretire, Vice President. Chief Segun Sofolahan, Treasurer. Alhaji N.A. Akisanya, Secretary. Alhaji R.A. Adebolu, Committee Member. Ọ̀mọ̀wé N.A. Ọ̀mọ̀wé N.A. Fọlájì. O.A. Adeosun, Committee Member. Reverend J.O. Sanyaolu, Committee Member. Mr. M.O. Mustapha, Committee Member. Ní ọ̀gbẹ́ni W. Adéòkun láti Ọláolúwa Ṣàlàbẹ̀. Ẹ ṣe ní ààrẹ ní dábàá ààrẹ ní kékeré. Ṣé àgbà wọlé ẹ bá wọlé káàbì bọ́ àtókè hàn? Káàbì bọ́ wa ló. Mr. M.O. Mustapha máa rọ̀ wá ká bọ́ síta wọ́n bá fún ọlọ́dún àgbà parí ẹ̀ tí bá tí ń kìwà bá bọ́ síta. Reverend J.O. Sanyaolu. Wọ́n wá wà níta wọ́n bọ́ síta fún àdúrà. Modern Ministry in Celestia O.A. Adeosun. Dr. M.A. Fọlájì, Ọ̀mọ̀wé M.A. Fọlájì, Alhaji R.A. Adébólú, Alhaji M.A. Akínsànyà, Olóyè Ṣẹ́gun Fọláhàn, Chofọláhàn, Alhaji M.I. Shoretire, igbákejì alága wa ni. Nígbà tí Alhaji K.A. Shonde ti ṣe ààrẹ yóò bọ́ síta fún àdúrà. Máa pe bàbá wa Pásítọ̀ Fẹ́mi Rúbí kọ́ wa fún àdúrà. Praise the Lord. Praise God mighty Allah. Allahu Akbar. Lord, we dey your ní orúkọ Jésù Kristi. Agbẹ́yìnká Ọlọ́run àwọn fóònù òfin látẹ̀ fún wa. Kápákú láti torí àkókò yìí, ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹfà 2025.
iléeṣẹ́ branch adọ́gba branch 2 wọ́n tún tẹ̀síwájú láti ṣe àjọ̀dún àti láti fi ran àwọn olùṣàkóso fún ọdún 2025. Ọlọ́run àwọn olùgbé ẹ̀kọ́ ẹ̀wà lórí àwọn tá à ń ṣàbúrò ẹ̀kọ́ ẹ̀wà lórí gbogbo ilé iṣẹ́ tó wà lábẹ́ ìṣàkóso olú ẹ̀gbá ẹ̀yẹ wa. Adúpẹ́ fún àwọn tẹ̀ fi fún wọn, adúpẹ́ fún ìwà láàyè, adúpẹ́ fún ètò ìgbọ́dọ̀ àlàyé ẹ̀wọ̀n pé kí wọ́n di òkú ṣáájú ọdún òní. Ìgbọ́dọ̀ àlàyé ti ayọ̀ àti àlàáfíà kò fi sínú ayé wọn. Ọlọ́run àwọn olùgbé ẹ̀kọ́ ẹ̀wà wá bẹ̀rẹ̀ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ gbogbo olùfà ló dáríjì. Wọ́n bẹ̀bẹ̀ wípé ẹ̀yin bàbá ẹ̀yin màmá wọ̀nyí tí a yẹ fún ìṣàkóso 2025 ní branch 2 Abẹ́òkúta ní orúkọ Jésù Kristi àwọn ọmọ wà nínú rẹ̀. Bẹ́ẹ̀ ti gbà láti máa kọ ilé-iṣẹ́ yìí lórúkọ Jésù Kristi bẹ́ẹ̀ ní gbogbo. Àlejò bíbọ̀ yìí àbọ̀dọ̀ kúta lórí lórí ilé ọmọ ní ẹbí ààrẹ aya ní ọkọ ní ẹbí ni àti gbogbo ibi tẹ́ ti jáde àti iṣẹ́ yín gbogbo lórúkọ Jésù Kristi ayé ò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́. Mo pariwo gbogbo àwọn ẹgbẹ́ tó wà lábẹ́ ìṣàkóso yìí lórúkọ Jésù Kristi ẹ̀ ní bàjẹ́ lórí wọn ní orúkọ Jésù Kristi bí ẹ ti ṣe tọ́jú yìí tí ó mú ìdùnnú wá ní ìyá 2026 lẹ́bà máa ní ìṣiṣẹ́ 2025 ní orúkọ Jésù Kristi àwọn Ọlọ́run kó fara wọn. Ẹgbọ́n tí mo sọ yìí gbogbo àwọn tá a rí àlejò. Oṣù kẹfà ó ń parí rẹ̀. Ṣùgbọ́n nínú oṣù kẹfà ni màá rí àdìdì tí òkú tó fara wọn nínú ayé Elizabeth. Oníròyìn àgbẹ̀ oṣù ìṣe parí lọ kó bẹ ayé wa wò. Kó bẹ ṣe wa wò. Lórúkọ Jésù Kristi bá a ti bẹ̀rẹ̀ láti wo oṣù keje. Inú dídùn àti ayọ̀ ní ká fi wọ̀ ọ́. Bá a ti ka táàkà ọ̀sìn, táàkà oṣù. Ètò òkú ní 2025 lórúkọ Jésù Kristi àárín rẹ̀ fún mi. Ogun afẹ́kúnkùnrin afẹ́sọ̀jẹ̀lẹ̀ kò ní jẹ́ ìlú wa. Ọkọ̀ wa bá ìlú wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Praise the Lord. Praise the Lord. Ilé wa lájọ sí. Àbá ìtọ́jú ìlú wa lájọ sí. صلوا على النبي المصطفى صلوا على النبي الكريم adúpẹ́ fún Ọlọ́run ọba adúpẹ́ fún Ọlọ́run ọba adé ọ̀fẹ́wọ̀ládé ọ̀fẹ́wọ̀ládé ọba olùdókòwò fún ọba tí ó ka ẹni kọ̀ọ̀kan wáyé tó jẹ́ ká lórí adúpẹ́ fún Ọlọ́run náà ìgbọ́pẹ́ wa lórí àjẹkù tí Ibrahim ìṣẹ́lẹ̀ ìwọ náà ọdún tó bọ̀ má jà ní ìṣèlú kan fẹ́ nìkan wa ilé ẹgbẹ́ nìkan bá má jẹ́ nígbà tó wọ́n kọ́ bá a ti pé kí ṣe ọdún ìláyà àtàláfíà tọdún tó bọ̀ ọlọ́run oṣù tí èmi nìkan kan wa ilé wa má jẹ́ nígbà ọ̀nà wa má jẹ́ nígbà iṣẹ́ wa má jẹ́ nígbà ìgbésáyé nìkan pa má jẹ́ nígbà ẹgbẹ́ nìkan pa má jẹ́ nígbà orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ àpàdé lọ́wọ́ orílẹ̀-èdè Nàìjíríà má jẹ́ nígbà lọ́wọ́ ìpínlẹ̀ Ògùn náà má jẹ́ nígbà lọ́wọ́ ìgbẹ́ ìdáná gbogbo àwọn bàbá àti ìmọ̀ gbogbo ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ nípìnlẹ̀ Ògùn má jẹ́ kó dàrú ọjọ́ ọdún tó dé má fi ṣàṣemọ́ fẹ́ nìkan kan wa ọdún tó bọ̀ kó ṣùgbẹ́rẹ́ nìkan kan wa ọ̀làdí sílẹ̀ láyà mọ́ ni òye wájú wà ní sàṣàjá wọ́n á dàpọ̀ orúkọ àwọn kọ́lá wàlá ẹ̀rọ ìdálódà kàndùnúdà wàlá sáfà yìí ti ka orúkọ fàtàrígà àlàyé ẹ̀dínkà ẹ̀tí mọ̀ fáwá wàjẹ̀lẹ̀ kàlóòlà fáńdà wàjẹ̀lẹ̀ kàtáyà fáńdà lẹ́yìn tó wà látọ̀gá àwọn sáyé ọ̀làtọ̀gá àwọn obìnrin wọn ti rọ̀bí kà báyìí. Bima atina bismillahi rahmani rahim bima atina al-kawsa fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar salli ala nabiyyil mustafa.
primary school Abẹ́òkúta tí wọ́n tó fi àánú gbéra padà nítorí pé ṣòwò ní pé lágbára náà àti ṣe ìlú dáadáa tí wọ́n ṣe lágbára náà ẹgbẹ́ ilé ẹgbẹ́ náà máa tẹ̀síwájú lọ́dún tó ń lò àwọn olówó àwọn àlàáfíà nǹkan tó mo kàn ṣe wípé wọ́n máa ní Abẹ́òkúta school NGO ní ọkọ̀fẹ́ àwọn ìwàkúrò ló fún pé ọkọ̀fẹ́ sókè ẹ̀rí pé gbogbo Ògùn state ní bó bẹ̀ ṣe wà káàkiri gbogbo Nàìjíríà ní tó ojúṣe tó báyẹ ká ṣe ká máa ṣe gbogbo ìtòkà fẹ́ ṣe tó kò wájú wa irú ọkọ̀fẹ́ kápẹ́rẹ́ ká tò wọ́n bó ṣe ṣe lágbára Ọlọ́run àdúrà ní pé ẹgbẹ́ nìkan kan wá kò lè já wálẹ̀ àwọn àtẹ̀síwájú lágbára Ọlọ́run wọ́n láti ṣe ẹgbẹ́ náà ìfowópẹ́ nìkan kan wá ìta wa lọ́dún yìí àwọn olùta wa ní tó bá dọ̀ọ́dún ìlú ìwà tó wá òun àrèmú ẹ̀ka káwọn àlẹ́ òun àlẹ́ òun. Ṣé kí wọ́n yàrá láti kó tó ń bá ilé wa ti máa káwá sí ọ̀? Ọlọ́run àpàlù àìsí ìlú pẹ̀lú ẹ̀ka àti ẹ̀yìn ìwà àìsí ìlú. Sọlá lánàá ní parí. Ayọ̀ alájẹsẹ́kù o. Mo jẹ́ sẹ́kítì Ògùn State Cooperative Foundation Abẹ́òkúta School. Abẹ́òkúta School Hospital Limited resolution for the year 2025. 1. Owó ọlọ́dọọdún tí a san sí ẹ̀ka yìí lórí ẹgbẹ̀gbẹ́ tí ó jẹ́ ẹgbẹ̀rún mẹ́fà 6,000 naira kí ó wà bẹ́ẹ̀. Bákan náà, owó ọlọ́dọọdún tí a san lórí ilé ẹgbẹ́ 13 million tí ó jẹ́ ẹgbẹ̀rún mẹ́wàá 10,000 naira kí ẹ náà ó ṣe kí ni ó wà bẹ́ẹ̀. Kí gbogbo ẹgbẹ́ àti ilé ẹgbẹ́ gbìyànjú láti fi kún okòwò ìdókòwò sí ẹ̀ka yìí branch investment kí àwọn tí ó ti rà náà gbìyànjú láti darapọ̀ mọ́ wa. Àwọn gbogbo ẹgbẹ́ àti ilé ẹgbẹ́ tí kò tí ì ní ìdókòwò sí ilé iṣẹ́ gbogbo wa ní aṣẹ́rò kí wọ́n jọ̀wọ́ láti tètè ra nínú ìdókòwò náà. Good bread, good bad àti pàápàá jùlọ Hospital good bad tí ilé ìfowópamọ́ Wema ṣe agbátẹ̀lú rẹ̀ fún ìgbéga àti ìtẹ̀síwájú ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ láti ọwọ́ ilé iṣẹ́ Hospital Limited. Number 5. Lákòókò àwọn ilé iṣẹ́ Hospital láti ṣe kàlẹ́ndà fún gbogbo ẹgbẹ́ láti tètè mọ̀ nípa bí ọdún táwọn tó tí ẹni bá ti tẹ̀lé gbogbo bí a bá lè tètè máa mọ ohun tí a ó ṣe nínú ọdún tí ó ń bọ̀. Alájẹsẹ́kù èyí ni resolution wa fún ọdún 2025. Káwọn ọlọ́wọ́ ti fi wà lórí ìgbàgbọ́ ọ̀nà. Ó yẹ kẹ́kọ̀ọ́ tó gbà kan ní ọ̀rọ̀ ọ̀hún náà. Gbogbo ìgbìmọ̀ ló ń ṣe láti Olúwa sí ẹ̀yìn. ìfẹ́ olúwa. Ọ̀nà kéjì àgbà balógun kéjì àgbà báni lógún àlọ́tẹ̀. Gbogbo wa ẹ̀yẹ káàdì bọ̀ sókè. Ẹ̀yẹ káàdì bọ̀ sókè ọ̀rọ̀ ṣẹ́ta wá sí ìyẹn. Ọlọ́wọ́ fẹ́ nìkan láti rí o. Ọlọ́wọ́ fẹ́ nìkan wá lógún àti agbára o. Kí ló ń tó lè máa lọ́wọ́ fún ọmọ. Akọ ọdún àkúyè fún wọn fi àkókò yìí kí alága wa, ààrẹ wa ní branch 2 àti gbogbo àwọn ìgbìmọ̀ wọn, pàápàá bàbá wa, Babátúndé Phillips àti gbogbo àwọn àlejò pàtàkì náà wà. Mo kí akọ ọdún àkúyè fún Olúwa láàárọ̀ jù. Mo kí gbogbo àwọn obìnrin ní méjì pátápátá. Mo kí ààrẹ ọ́fọ́fẹ́ bàbá wa ọlọ́dẹ̀yẹ iṣẹ́ àdúgbẹ́sà akọ ọdún ènìyàn ojú wa máa rọ́jú o. Ó fi àkókò kí gbogbo àwọn obìnrin pátápátá lórúkọ Jésù ní òye ọdún tó ń bọ̀.
Wọ́n ní fẹ́ lè kọ́ láti ọ̀wá o. Ìrántí ò ní bàjẹ́ o. Gbogbo ẹgbẹ́ máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi, máa fẹ́ kí gbogbo obìnrin ìdè ká kọrin. Pàtàkì lóbìnrin ẹ̀ka àtọ́jú wa. Pàtàkì lóbìnrin ẹ̀ka àtọ́jú wa. Lẹ́ẹ̀ka nígbà ẹ̀kọ́ nílé sí i. Jadi nak kalau besok disuruh, betul betul disuruh lagi. Kalau ni sih, kalau yang bawa ika surika nanti ini, ada siapa? Alájẹsẹ́kù mo kí àwọn ọmọ ẹgbẹ́ Branch 2 láti olórí wa alága báyìí àti president hospital lọ́dún tó bọ̀ àti olùgbà ìgbà o. Gbogbo àwa náà wá pé àlè sọ́kú o. Ẹgbẹ́ wa bá tàtẹ̀síwájú o. Gbogbo wa ti mọ òfin ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ tí a lè tẹ̀lé ikọ̀ ọkọ nínú ẹ̀rẹ́ náà kó ṣe o. Tí ikọ̀ bá ṣe kò ní lọ fún ẹ̀kọ́ lọ o. Bí a lè ṣe é ṣe nígbà tá a tún dé bí báyìí lónìí, tá a bá wà láyọ̀ àtàlájà tá a bá iṣẹ́ ọwọ́ wa tó tún dára, a wá tàtẹ̀síwájú o. Lọ́dún tó bọ̀ á lè ṣe ti báyìí lọ o. Àwọn afẹ́fẹ́ láti inú ẹgbẹ́ wa kọ̀ọ̀kan owó la fi ń ṣe ẹgbẹ́ ẹgbẹ́ ká gbárùkù ti ọ̀ṣọ́fẹ́. Tábà ti dárúkọ ọ̀ṣọ́fẹ́ lórí ìgbà tí dárúkọ ilé ẹgbẹ́ àgbà. Gbogbo tó bá kọ́ afẹ́ tí a lè tẹ̀síwájú ẹ jẹ́ ká máa ṣe. Ní ti ẹgbẹ́ ti wà yìí o, tó bá wà lẹ́yìn, ìbákẹ́ náwó èmi ò ní nájú o. Gbogbo tó bá ń ṣe ẹ jẹ́ kẹ́gbẹ́ wa ká nípa àṣẹ ẹgbẹ́ ọ̀dẹ̀ ní mẹ́rí. Akó àjọ̀dún ojú wa máa rọ́dún. Àwọn ní àwọn akéde lóyìn, not so much ọjọ́ àṣà. Praise the Lord. Praise the Lord. Ẹyin ìwé àná pé o.
mo fi ẹgbẹ́ ti fún ọlọ́run ọba ìgbàgbọ́ ọba tó fún ẹgbẹ́ rẹ̀ fún láti wà lónìí. Bákan náà ni mo gbé bàbá tí wọ́n jẹ́ alága láti olórí olùgbàlejò àgbà. Àdúgbò pọ̀ lọ́wọ́ yín fún ọ̀fẹ́ àti ìgbàláyè tí ẹ fún wa. Wọ́n kí bàbá wa tí wọ́n jẹ́ ààrẹ pátá fún Òkòsókò County Federation. Aládé Màsí Ọlọ́nàyẹ tí wọ́n wà láàrin wa. Ọlọ́dún náà náà wọ́n bá yẹn ṣe iṣẹ́ náà. Mo kí Executive Secretary àti gbogbo àwọn ọkọ̀ fún ọlọ́wọ́ láti Òkòsókò County Federation. Mo kí bàbá wa ẹ̀dà ṣòro ìgbà. Mo kí àwọn dàrẹ́tọ̀ abẹ́lẹ́dì tí wọ́n wà ní láti Òkòsókò fún ẹgbẹ́rún ẹ̀kọ́ ẹ̀sẹ̀ Nàìjíríà. Tí mo jẹ́ ààrẹ fún iléeṣẹ́ Ogun State Youth of Cooperative Movement. Adúgbò ìlọ́wọ́ ọlọ́run fún ọ̀fẹ́ àti àǹfààní ńlá tí a fún wa gẹ́gẹ́ bí ìpínlẹ̀ láti wá ṣiṣẹ́. A bẹ̀rẹ̀ pé ọlọ́run gba fún ọrẹ ọ̀fẹ́ tí a ní nígbà tí a ti dé iléeṣẹ́ yìí. Adúgbò lọ́wọ́ Abẹ́òkúta branch 2 fún ìfọwọ́sowọ́pọ̀ ńlá tí a nígbà láti ọ̀dọ̀ wa. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fúnra wa. We appreciate it so much very much. Àwa tó wà iléeṣẹ́ wa, àwa tí a wà ní ẹ̀ka ti mọ́tò, tí a fi taxi tí a fi ń ṣiṣẹ́, tí a fi bọ́ọ̀sì a fi ń ṣiṣẹ́, àti ohun ìrìnnà lójú títì. Èyí tí a mọ̀ sí pé tí kò bá sí no vehicle, no movement, tàbí ní ti ọ̀kadà tàbí ní kẹ̀kẹ́ napep. Gbogbo àwọn ẹgbẹ́ ni a ti ṣàlàyé fún wípé ẹgbẹ́ aláṣẹ́ṣẹ́kù jẹ́ ẹgbẹ́ tó nílò ìdókòwò lóòrèkóòrè. Pàápàá jùlọ nígbà tí iṣẹ́ wa tó bá ń lọ déédéé, àkókò náà ni a gbọ́dọ̀ fi ẹsẹ̀ yé wa, la gbọ́dọ̀ fi di ilẹ̀ mú, nítorí pé kò sẹ́ni tó mọ ohun tó ṣẹlẹ̀ lọ́la. Tí èèyàn kan bá kí lójijì tó bá lọ fún ẹgbẹ́ ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà yìí la máa bára wa lónìí, kúrò pé wọ́n á ní kí onífá náà kó tún dáadáa. Àwọn owó tí a lè dá nínú ẹgbẹ́ wa, èyí tó jẹ́ primary assignment wa, shares and savings wa, ó ti ní primary assignment, ìyẹn ni ó. Àti àkókò ìsọfún wa pé a lè darapọ̀ mọ́ wa ní Ogun State Motor League tí ẹgbẹ́ wa sì máa tẹ̀síwájú fún rere. Owó ẹgbẹ́ wa kò ta $5,000 ní. Tábàlẹ̀ ti wọ bẹ̀, àwọn náà ka àárín orí ọ̀fẹ́. Àwọn tí ó gbọ́ láti ní àǹfààní rẹ̀, àwọn tá a nílò lóyè nínú owó fún àti ra àwọn ẹ̀yà ara ọkọ̀ àti tí wọ́n tó dá ló ṣe tàbí afẹ́ tuntun tàbí anílò ọ̀kadà tàbí kẹ̀kẹ́ lábẹ́. Gbogbo àwọn eléyìí ni a ti gbé ìgbésẹ̀ tí a ti ṣe fúnra wa níbẹ̀. Báwa sọ̀rọ̀ àti wọ́n jẹ́ ààrẹ wa àti àwọn pírẹ́sídẹ̀ntì ẹgbẹ́ kọ̀ọ̀kan. Ó ti jẹ́ pé àṣìṣe dín ní a máa rìn káàkiri àwọn ẹgbẹ́ yẹn láti rí pé a na owó ìfẹ́ sí wa láti máa kóni wá tàbí kókó ọdún owó wa kankan ìdí àpá tó jẹ́ rọ́lẹ́ kápítà wa kó pa lára. Olúwa nínú àwọn yóò fún wa ṣe. Fún àǹfààní àwọn tí a bá fẹ́ darapọ̀ mọ́ ilé-iṣẹ́ yẹn, ó lè fún wa ní fóònù nọ́mbà àti ti máníjà tó wà nílé iṣẹ́ yẹn fún ẹni tí a dábàá nílò ìmúrárì. Ẹ̀kọ́ orúkọ tèmi sílẹ̀ bẹ́ẹ̀ ló lé jẹ̀rọ. 080-372-651. 080-53651. Ti máníjà tó wà lọ́fíìsì ẹ̀dá lè pè nígbàkigbà tí a bá ti nílò. You can contact her anytime for information and she will download to you. Lórúkọ Kristi yóò dára fún wa. Nọ́mbà ẹ̀ ní 080-345-1796. Lẹ́ẹ̀kan sí 0812796. Mrs. Lydia lórúkọ ẹ̀. Olúwa yóò ní tiwa yóò sì dára fún wa. Ẹ ṣé púpọ̀ lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa tí wọ́n fún wa ní ọ̀rẹ́ ìfẹ́ àtàǹfààní láti bá wa sọ̀rọ̀. Wọ́n ilé Abẹ́òkúta branch 2 yóò máa tẹ̀síwájú. Thank you very much for listening. Ẹ ṣé o, bí a ṣe ń bá ètò wa wá wípé gbogbo wa ká dá sílẹ̀ tí Ọlọ́run lè bá wa ṣe tó ń kò ìyẹn ní pẹ́ẹ́kì. Máa fẹ́ kí abẹ́rẹ́ lákòóso yìí a lè máa fi ìrísí ẹ̀yìn.
a lè fi pé nígbà káàkiri náà àárọ̀ láti ẹ̀ tó mú àfiṣe níbi ẹ̀. Tí ẹgbẹ́ pín ara pé jíjẹ ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ àìlèlò la máa kí o. Ẹgbẹ́ nìkan kan wá lára kankan bẹ́ẹ̀ o. Ẹ̀bà wá fún àgbẹ̀ta lórí àgbàgbẹ́ òde o. So wọ́n ní CFA làwọn àgbàdé bàbá wa bá lẹ̀ ẹgbẹ́ wọn sọ̀rọ̀. Hallelujah. Ọ̀lára lágbára ọ̀rọ̀ àti ọ̀rọ̀ àtúrà ọ̀. Bàbá lẹ́ka ó ní ẹ̀ka retí ẹ̀ o, ìjà yẹn retí ẹ̀ o, oyè ẹ̀ wà lẹ́ o. Ìsàánú ẹ̀ kò lè sàmọ́ náà lọ́wọ́. Bàbá wa ti kọ́ ẹ̀rọ ìmọ̀ tó sì. Èyí pé jẹ́ kẹ́hìntì mi. Lówó sóbò yẹn láti rí lóye. Wípé ẹ̀ ti gbé ẹ̀ka àtìgbà ìrìnàjò tó pọ̀. Ojú òṣèlè rẹ̀ ó jẹ́ ìdáná láti ètùbọ̀tò fún wa. Mo kí bàbá wa ẹ̀dá ààrẹ ẹ̀míkà òkìkà. Mo kí bàbá wa evangelist ìfọ̀sọ̀tò tó jẹ́ evangelist àárín ìwà rẹ̀ wọ́n gbé nílé ní ọ̀dọ̀ wọn ṣàkóso. Mo tún mọ̀ ọ̀rọ̀ bàbá ẹ̀míkà. Mo kí ààrẹ Bàtú àti gbogbo ọmọ ìgbìmọ̀ wọn kò kí nípa àpá àjọ̀dún èrò àdúgbò ìdádúgbò. Bẹ́ẹ̀ ni mo kí ọ̀rẹ́ mi pàtàkì. Tí onílé orí òkè mi kọ́ sí, mo kí ní o. Èso náà tó ní ilé àsìkò ìrìgbà kò lè lọ́wọ́ àbí ìlọ́wọ́ oṣù. Gbogbo ẹni tí kíkí mi tọ́ sí mo fi bàbá wa nígbàdí kò ìyáwó obìnrin. Mo kẹ́ ilé o, ẹ̀rù tá a tó ní pàtàkì lọ, lọ́wọ́ bá mi fẹ́ ìgbà. Ẹ̀ṣẹ̀ àdúgbò rẹ̀, ẹ̀ṣin bá ọ̀gbọ́n lórí o, àwọn ọkùnrin alẹ́ iná máa múra o. Mo kí gbogbo àwọn tí kí mi tọ́ sí o. Ní àti sẹ́yìn o, bàbá wa rẹ̀ sẹ́yìn bàbá wa Adéyọ̀jú, wọ́n ní kí n kí ni lọ́pọ̀lọpọ̀. Wọ́n ní ọ̀sùnfẹ̀ bàbá wa kò sí ìrọ̀lẹ́ òkè ES àti gbogbo àwọn tó wá báwọn wá. Mo kí gbogbo àwọn ààrẹ pátápátá tó wà bí pé ẹ̀kú kalẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ tí ẹ bá kòkòrò lé wa sí. Mo kí àwọn ààrẹ obìnrin àti gbogbo àwọn ìyá ọmọ nígbà èso tó pọ̀. Ojú gbogbo àwọn aṣojú ẹgbẹ́ pátápátá náà wà nínú kan. Mo dúpẹ́ lọ́wọ́ wa pé ìrẹ̀kú àti àkọọ̀lù àkúnyè ló ẹ̀lú aṣọ̀kọ̀ ọdún. Tọ́jú òní láṣẹ kọfẹ́ nìkan kan wá o. Níwèé àmọ́dún ọ̀nà kẹ́kẹ́ ṣàwátì ló wá o. Wọ́n ti sọ fún wa yí pé owó òwò tí mo kí gbogbo àwọn tó bá wa sọ̀rọ̀ pé ẹ̀ṣin gbogbo àwọn tó bá wa sọ ọmọ ìlákàrọ̀ náà gbogbo náà ní àgbọ̀ àrí pé kárí pé àfojúsùn wa tuntun bẹ́ẹ̀ ká dá ẹ̀dáwó wa sí ọkọ̀fẹ́. Àwọn ọ̀gá lórí Fransu máa lọ pé wọ́n bá wa sọ̀rọ̀ ẹ̀ṣin àdúgbò. We are everywhere. Apart from the representative of director of the 2002 past branch president, Babawa Agaki Ika, àti Babawa Evangelist Phillips Mukiyo, ẹ̀ṣẹ̀ ẹ̀kú ìgbàgbé. All also thank God members here present. Pastor Femi Okobi, Babawa Obelaja, láti Ìjẹ̀bú. The CFA and also representative Honorable Nika àti Babawa Ìgbàgbé.
àwọn ọmọ wa ní branch 2 ọmọ wa chief mrs sẹ́yìn àti àwọn ọmọ pé wọ́n kú kí dáadáa ẹ̀ṣẹ̀ púpọ̀ all union presidents society presidents delegates my colleagues in hospital most especially our landlord Mr. Ayinla and other members of the staff of the hospital. Ladies and gentlemen, ẹ má bẹ̀rù ọmọ ìlú parí kíkí o. But ladies and gentlemen, ẹni tí mi máa ń kúndà pọ̀ ẹ̀ fún mú ti ẹ̀gbẹ́ yá ladies ni o àti gentleman. So once again, ladies and gentlemen, thank you very much. Mo kí bàbá wa Túndé wọ́n jẹ́ vice president ní Abẹ́òkúta Bàbá wọ́n gbà wá láti tòlé mo kí dáadáa mo kí kí all the board members fún iṣẹ́ takuntakun fẹ́ ìṣe ẹkùn iṣẹ́ náà kò ní sí wa kò ní rẹ̀ wá o Ọlọ́run á pọ̀ máa fagbára yín lọ fún un. Bákan náà mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín Abẹ́òkúta Bàbá látọ̀rí delegate lórí society president lórí union president tóbi lórí board fún ìfọwọ́sowọ́pọ̀ tẹ̀ ní pẹ̀lú iléeṣẹ́ wa ṣe cooperative federation limited nípa sísan owó auditor supervision fi wá déédéé ASF gẹ́gẹ́ bí washington lẹ́yìn wọ́n gbọ́dọ̀ san auditor supervision fee sí iléeṣẹ́ òkùnṣe cooperative federation limited lọ́dọọdún bí ètò àkàndé kò sí. Owó yìí wọ́n ní kẹ́gbẹ́ ti debit account ẹ̀ láti beginning of the year láti January pèsè pípé lọ́dún tó kọjá ọ̀rọ̀ ti bí ọ̀rọ̀ lórí ẹ̀ pé ẹni fi fún ilé oṣù kan yẹn ti ń pè lọ ẹgbẹ̀ wọn torí wípé jíjọ́ nǹkan ẹ̀sùn fún wọn torí mandate tàbí pé union àgbẹ̀gbẹ̀ bá ti tàbá sí òfin yẹn láti pọ̀ fún wọn. Ìjọba ti ká mọ́ sọ wọn wá o. Àbí wọn bá rọ́ọ̀kì ní lábọ́lá àdìgbàdìgbà tó náà wà lẹ̀ lọ́sẹ̀ onímọ̀ àdìgbà tó sọ wọn wá. Bí lọ́sẹ̀ òfin tó ti tàbá sí òfin. Ẹ̀yin union president àtẹ̀yìn delegate olùpẹ̀ lọ́wọ́ yín o. Ìgbà tí bàbá wa tóbi tí wọ́n ka ọ̀rọ̀ àpilẹ̀ ọmọlẹ̀ wọ́n ní engine room federation wípé engine room federation Abẹ́òkúta branch 2 ni ìbí náà kàn fún àmọ́ ẹ̀ ní òdà níyàn bó ṣe rí ni wọ́n ti rí yẹn. Tẹ bá dé branch mi negative ló máa wà lójú kò ní sí wípé àtẹ̀ní return kankan eléyìí ó wọ̀ tí ká kọ́mẹ́ntì wa tó lè wípé àmánìjẹ prọfẹ́sà níwọ̀nba náà àmánìjẹ successfully ìjà pàtó fún àwa lẹ́ẹ̀kan ìwé wà yẹn ó ṣe é kúndé anywhere ìṣe negative ló wà bẹ́ẹ̀ báyìí pé negative ló wà bẹ́ẹ̀ ni a máa fi sí abẹ́ ìdókòwò ilé ìṣẹ́jú tó ní tébù Ọlọ́run máa bá wa sí o branch náà máa tẹ̀síwájú o kò ní dà o more members more society more union agbára náà bẹ́ẹ̀ ni máa lọ. Ní iléeṣẹ́ wa Ògùnṣe cooperative federation limited wọn ká gbé dání lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ la máa celebrate ta máa lọ sí stadium ta máa gba gómìnà lálẹ́ ṣùgbọ́n lọ́dún yìí àjọ United Nations wọ́n ní kìí ṣe pé ìtọ́jú yìí wọ́n ní the whole year làwọn ti fi àfúgbà aláfọwọ́sowọ́pọ̀ káàkiri gbogbo àgbáyé ìdí àpàtẹ́wọ̀. Nítorí eléyìí wọ́n wá ní àgbékalẹ̀ build a better world. Ìgbà aláfọwọ́sowọ́pọ̀ ó lè ṣe ètò ilé ayé tó dára. Síbẹ̀ dàbí bẹ́ẹ̀ kọ́ ẹni tó bá ti wọ́n nígbà aláfọwọ́sowọ́pọ̀ ṣé ayé ẹ̀ bá ń dá aṣọ àbí kò ń dá aṣọ
so wọ́n ní cooperative build a better world so ó ní àfojúsùn mẹ́rin tí wọ́n fojú sùn gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n rò ní kábà fún mọ́tò káàkiri ṣe ní ọdún yìí. Màá fẹ́ kà fún wa nítorí pípa náà lè mú information yẹn lọ sílé. Alákọ̀ọ́kọ́ bẹ̀ wo ni identity wa? We are cooperative àti iṣẹ́ NGO. Tẹ́ bá lọ sí báńkì nígbà míì, wọ́n á lẹ́ NGO ní kẹlọ́gbà tí wà, kẹlọ́gbà school wà. Tó bá ní kẹlọ́gbà tí wà ó correct. A ní láti ní tax identification number wẹ́pẹ́ foreign account là ń lò. Ó tó bá ní kẹlọ́gbà school wà kò correct. A ti fà pẹ̀lú báńkì kan, wọ́n dẹ̀ withdraw nǹkan tó ń sọ bẹ́ẹ̀. Nínú àwọn ilé ìfowópamọ́ tó wà lábẹ́ òkúta, a tẹ̀lé àwọn ẹgbẹ́ yẹn débẹ̀, a lè jọ yanjú ẹ̀. So identity wa cooperative ni wa. Act of Parliament tó establish cooperative ó wà, a ta òfin yẹn nílé iṣẹ́ wa. So a ti ṣe NGO, we are cooperative. Ìfọ́n tá a jẹ́ ń ṣe is called cooperative business model. Ó dẹ̀ wà káàkiri gbogbo àgbáyé tó a yàtọ̀ sí NGO. Wọ́n ní identity wa yẹn cooperative la fẹ́ máa jẹ́ cooperative la fẹ́ máa jẹ́ òṣìṣẹ́ ayérayé ṣé bẹ́ẹ̀ dàbí bẹ́ẹ̀ àti ṣe ń di o cooperative ni wa. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ wọ́n ní policy tí ìjọba wa máa ṣe àti káwọn afárá wa máa ṣe ó jẹ́ nǹkan tó máa enhance the operation wa nǹkan tá à ń ṣe tá a gbé dání tó máa ràn lọ́wọ́ láti máa dàgbà sókè òun ni ká máa lépa ẹ̀ bóyá ìjọba fẹ́ ṣe policy kan ò káyà dúró bẹ̀ káyà tó fẹ́ ṣe yẹn tó máa ràn wá lọ́wọ́ ni. Àwọn afárá náà fẹ́ formulate policy kan káyà tó máa ràn wá lọ́wọ́ ni. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa báwo làwọn leaders wá ṣe yẹ̀ máàjì that one is internal about our own leadership àwọn tó ń darí wa bóyá ní society bóyá ní union bóyá ní branch bóyá ní test bóyá ní state bóyá ní CFN Cooperative Federation of Nigeria báwo ló ṣe yẹ̀ máàjì ṣé system yẹn tó lè tẹ̀ka wò dáadáa ṣe mọ̀ nígbà àpọ̀ ẹ̀ máàjì ìṣẹ̀lẹ̀ bá máa rí lọ́wọ́ ẹ̀ nígbà tó lè fi ṣe cooperator so kó báwo làwọn ọmọdé àti wá sí ẹ̀ máa kò wọ́n ní káwọ̀ yẹn ní ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin nǹkan tá à ń ṣe lọ́wọ́ yìí cooperative tá à ń ṣe báwo làwọn ọmọ ṣe fẹ́ gbà lọ́wọ́ wa torí tá a bá wọlé ẹgbẹ́ mi àwọn tá a máa rí láti 50 lọ sókè ni.